wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ pamọ́ òdodo wọlé irọ́ parẹ́ gbogbo gbàràdà abẹ́sọ̀dodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tẹ̀wé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Òjò ló gbé ẹ̀jẹ̀ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tẹ̀wé tàgbà ẹni Allahu fẹ́ má lọ sódodo tó gbé wa wá tàbí dédé ohun tó gbé wa wá tẹ̀wé tàgbà iṣẹ́ Olúwa wa Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o Allahu Ta'ala. Láti gbèrò láti paná sí lákòótó tọ̀yé táwọn ọ̀tá wa wọ́n ti forget. Pàṣẹ lékèélékèé dọ̀tí ilé ayé àwa kò ní dojú rú. Ilé ayé ẹ̀yìn kò ní dojú rú. Ẹ̀sìn Ìsìlámù yìí o kò ní dojú rú. Mo ní n tá ń pè ní Mahdi kò ní í ṣe pẹ̀lú Islam. La fi ń rí àwọn Mahdiyun tí wọ́n ń jáde lóríṣiríṣi ìlú. Láwọn arímàdí ó jáde nílẹ̀ Haúsá, arímàdí ó jáde nílẹ̀ Ìjẹ̀bú, arímàdí ó jáde ní Sudan, arímàdí ó jáde nílẹ̀ Indian, arímàdí ó ti jáde ní Makari, arímàdí ó ti jáde ní Irani, arímàdí ó ti jáde ní Baghdadi. Tòun ti bẹ́ẹ̀ àwọn èèyàn ń retí Mahdi. Ẹ wá rí i pé mo wá ní ìrònú Mahdi kò kan ìsìláàmù rárá nítorí pé ìrònú àwọn Zoroastrianism ni àwọn náà ni wọ́n ní ìrònú al-Mi'raju tá à ń pariwo pé ànábì lóòkè lọ́ọ́ gba sámà àwọn olọ́gbà wọn sámà ẹ rí i pé a ti yanjú yìí. Àwọn náà ni wọ́n ní àwọn mythology yìí àwọn ń tààpù ẹ̀ lọ́dọ̀ wọn ni Ṣíà ló kọ́kọ́ tààpù ẹ̀ kó tó wá di hadithu. Ẹ wá rí i pé wọ́n wá rọ àwọn hadithu ni ó wá pọ̀. Níbi mo sọ̀rọ̀ dé lọ́sẹ̀ tó kọjá ni wípé ọba mi tó ní Quran ó jọ yẹ wá pé ma farratna fil kitabi min shay'in. Kò sí kinní kan tọ́lọ́run fẹ́ sọ ń pa ẹ̀sìn tàbí ń pa ọ̀rọ̀ ilé ayé tọ́lọ́run ò sọ. Mo wá máa àpèjúwe wa. Ọlọ́run ń sọ̀rọ̀ àwọn nǹkan yẹpẹrẹ. Ọlọ́run ò gbàgbé láti sọ fún wa báwo lẹ̀kọ́ bá ti wọlé ara wa. Pé la tadkhulu buyutan ghayra buyutikum hatta tasta'nisu. Ọba yìí ò gbàgbé láti sọ fún wa pé tẹ́ bá fẹ́ jẹun ẹ dárúkọ Ọlọ́run pé kulu mimma la ta'kulu mimma lam yuzkaru ismullahi alayhi. Ó ní ká máa dárúkọ Ọlọ́run sí oúnjẹ tàbí ẹran tá a fẹ́ jẹ látara pé bóyá àmọ̀nà tí wọ́n gbà pa. Ọlọ́run sọ nǹkan oríṣiríṣi, ó sọ ọ́ débi aṣọ, ó sọ ọ́ débi irin, ó sọ ọ́ débi ẹja. Ṣé rí àwọn àìmọ̀ kan ń bẹ o? Àwọn ọ̀rọ̀ kan ń bẹ nínú Al-Qur'an tí ó bùkátà káfá máa wá àdísù káàkiri. Torí pé àdísù yẹn yóò kàn sọ̀yàn aláìmọ̀ kan. Ẹ rí i pé nínú wáàsí tí ẹjẹ ń sáré pé wàá ṣàkíyèsí kan bí àyà kan. Ẹ ṣe wáàsí kan lánàá. Ẹ wá ń sọ̀rọ̀, ọ wá sọ̀rọ̀ náà débi ẹja. Ọ wá lánàbí sọ wípé àwọn òkú ń bete méjì kan ń bẹ tọ́lọ̀ ń gbà pé èèyàn lè jẹ. Ṣàpọ́bà yẹn tó sọ̀rọ̀, ó ti sọ pé illa an yakuna maytatan àyàfi tí nǹkan yẹn bá jẹ́ òkú ń bete. Wọ́n lánàbí sọ pé àwọn òkú ń bete méjì kan halalu ni. Wọ́n á ní ẹja pẹ̀lú. Ọ̀rọ̀ ni kò lè jọrọ̀ ànábì. Ìdí rẹ̀ o tó bá lọ náà Kùránì fúnra rẹ̀. Kùránì gan Ọlọ́run ti fúnra ẹ̀ sọ ń bẹ̀ wípé ẹja ń tó mẹ́mi.
tí ò bùkátà hadith. Tabajọ lọ sínú Suratu Nahl Quran 16 kí wọn náà kó lọ wò mbẹ. Ó rí i pé nínú àyà ni Ọlọ́run abádìndín ń sọ mbẹ wípé nínú iṣẹ́ Ọlọ́run tó ṣe walladhi sakhara al-bahra Ọlọ́run fúnra rẹ̀ ló sọ òkun àtọ̀sà tàbí búdò ló sọ di tó sọwọ́ lẹ̀ fún yín ó rọ̀ fún yín nítorí kíni litakulu minhu lahman tariyan nítorí kẹ́ ẹ lè máa jẹ láti inú rẹ̀ ẹja tó mọ́. Ọlọ́run ti purify ẹja fún rẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run kí a wá ní òkú mbànábì ní àfòkú òkú mbete méjì. Ọlọ́run fún rẹ̀ sọ bẹ́ẹ̀ lahman tariyan kì í wá ṣe inú súra yìí nìkan lọ́lọ́run tí wá ń sọ irú àwọn nǹkan bá nì tó ń jẹ́ ká mà mí ò fẹ́ lọ púpọ̀ lórí ká lè mọ̀ pé àyà Kùránì gan ó ti sọ yẹn fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kì í wá ṣe inú àyà yìí nìkan lọ́lọ́run ti ń sọ pé lahman tariyan ìyẹn ni mo kàn ní kí n sáré mú wá kò yín wò bùkátà pé ànábì ló jẹ́ àmà bẹ́ẹ̀ ntó wà nínú Kùránì sọkọlọ́n kó ṣe dáadáa fún wa. Ọ̀rọ̀ Mahdi láwa ń sọ pé kò kan Islam. Àwọn èèyàn wá gbé wọ̀ pẹ̀lú àwọn àròrí àtàwọn àrònú láti lọ máa jí àwọn nǹkan kan wá. A wá sọ di sharia nínú Islam. A wá rí pé níbi tí mo wá lọ ní wípé àwọn ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ a kọ́ rí pé àwọn ọ̀rọ̀ yẹn wọ́n lé tàbí ká pé ní àgbélẹ̀rọ látara wípé wọ́n lọ pẹ̀lú Al-Qur'an ìyẹn lọ bẹ́ẹ̀. Kí wá ló bí ìrònú Mahdi tá a fi wá gbà sínú ìsìláàmù yìí bí ọ̀nà méjì sọ́nà mẹ́ta ni. Ìrònú ni lọ́dọ̀ àwọn Majus, ìrònú ni lọ́dọ̀ àwọn Yahud, ìrònú ni lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ Nasara. Ẹ rí i pé wọ́n máa sọ pé al-Mahdi al-Muntazar ìntó wà ń bẹ̀ ni an-Nabiyyu al-Muntazar ànábì Ọlọ́run tá ń retí. Sọ pé ànábì Ọlọ́run tí wọ́n ń retí rẹ̀ òun lànà Muhammad. Ẹ rí i pé tí wọ́n bá sọ̀rọ̀ Mahdi wọ́n á ní kò sànábì Ọlọ́run kan tó wá àfi kó sọ àsọọ́lẹ̀ ń pa rẹ̀ fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀. Káwá béèrè pé àwọn àsọọ́lẹ̀ àwọn ànábì Ọlọ́run nì nípa Mahdi yẹn dà kò ní sí àníri. Ẹ sì rí i pé àsọọ́lẹ̀ yẹn tàní Muhammad yẹn ó wà nínú ìwé Deuteronomy tá a bá lọ ka 18:18 á rí i pé ó wà ń bẹ̀. Bẹ́ẹ̀ náà tí yẹn bá lọ ka Book of John láti chapter 16 láti 17-16 padà wá sísàlẹ̀ ẹ rí i pé ìrònú pé nìkan bọ̀ wá àná Muhammad ni àwọn àròyìn yẹn ń sọ. Ìrònú yẹn náà làwa yí padà làwa ń sọ di al-Mahdi. Kí ni túmọ̀ Mahdi yẹn? Khalifa, àrólé tí ó wàá dàbí ànábì. Ṣí a fẹ́ dominate ayé, Súnà náà fẹ́ dominate ayé. Ṣé àríní rí i pé wọ́n rẹwà jẹ ni? Khalifa kan bọ̀ wá ó ti wáyé kò sì kú ó lọ fara pamọ́ síbì kan. Ṣé wàá padà wá nìkan gun gbà? Nígbà tí Ṣíà gbà wípé ẹni yẹn ò tiẹ̀ tí ì wáyé rárá wọ́n ó bí i ni yóò sì ẹ́rà tí ó lò àwọn kan ní yóò lò ọdún 3, ọdún 5, ọdún 7 bí wọ́n ti gbé kalẹ̀ nu. Àmọ́ kó má dàbí pé a kàn ń sọ ọ̀rọ̀ a rí i pé ìpínlẹ̀ Mahdi gan ọ̀dọ̀ àwọn Fàrísí ló ti wá, àwọn Persians ni wọ́n ní ìrònú yẹn ibẹ̀ láti lọ́ọ́ jí. Káwá tẹ̀síwájú lórí ẹ̀ ní pé àkọ́kọ́ ni pé gbogbo wa la mọ̀ yí pé kò sí ọ̀rọ̀ Mahdi nínú Al-Qur'an
àmọ́ àwọn àfa wa yà fún. La ilaha illallah. Kò sí ọ̀rọ̀ Mahdi nínú Sahih Bukhari àti Muslim. Àwọn àfa wa hadith fún. Báwo ni wọ́n ti wá fún nínú Al-Qur'an? Ọlọ́run ní kó la àwa mùsùlùmí o. Tẹ́mẹ̀mẹ̀ wípé àyà yín kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ Mahdi. Wọ́n ní wàlá kọ́dí katabna fi Zabur. Pé wọ́n láwọn Ọlọ́run àti sọ àsọọ́lẹ̀ kalẹ̀ nínú Sàbúrà. Ba'da dikir, lẹ́yìn ìrántí Ọlọ́run tá a ti sọ fún wọn pé àwọn ẹrúsìn Ọlọ́run ni ó padà jogún ayé. Kí ló ṣe ṣe pẹ̀lú Mahdi? Pé annal ardo yarithuha ibadiya salihun. Pé ilẹ̀ yìí o, àwọn ẹrúsìn mi tí wọ́n jẹ́ èèyàn rẹ̀ ni wọ́n padà jogún ẹ̀. Kí Ọlọ́run bá ń sọ ń bẹ̀ ọmọ àlìjẹ́nnà. Wọ́n wà ní ntọ́lọ́run sọ ń bẹ̀ yẹn ni pé Mahdi ni ó padà jogún ilẹ̀ tí ò ní ṣe pẹ̀lú ẹ̀. Àdìsù kan wá ń bẹ nínú Sahih Bukhari, wọ́n tún wá fìyẹn náà parọ́ pé Mahdi ni. Wọ́n lá Nábì sọ wípé iza nazala fikum Isa bunu Maryam wa imamukum minkum. Nígbà tí Isa ọmọ Maria ẹ máa gbọ́ o. Ṣé àwọn àdìsù kan ti sọ fún wa pé la Isa illa al-Mahdi wala al-Mahdi illa Isa. Kò sẹ́ntì ń jẹ́ Isa yàtọ̀ sí Mahdi, kò sẹ́ntì ń jẹ́ Mahdi yàtọ̀ sí Isa. Èyí ń wò pé alùsùnà wọ́n dọ̀ àfà rẹ̀. Ìdí ni wípé àwọn Ṣíà ni wọ́n ní àdìsù yẹn. Nígbà táwọn sọ yí pé ọ̀dọ̀ àwọn ni Mahdi ó ti wá, tí alùsùnà ní ọ̀dọ̀ àwọn ni Mahdi ó ti wá, wọ́n wá rí pé àdìsù Mahdi fẹ́ fọ Ṣíà. Torí pé àdìsù yẹn ń sọ wípé min ahli bayti, nínú àwọn aráalé mi. Àwọn wá lọ gbé àdìsù wípé Ìsá ń bọ̀ wá, pé Ìsá máa sọ kalẹ̀. Ìyẹn ló bí káwọn Ṣíà náà wá rọ àdìsù pé Ìsá yẹn náà ni Mahdi, Mahdi yẹn náà ni Ìsá. So Imam Bukhari nínú àdìsù wọn wá ń jẹ́ kó mọ ẹyẹ wa ń bẹ̀. Torí mi ò ní sọ pé Ànábì sọ pé Imam Bukhari jẹ́ òye wa ń bẹ̀ pé wọ́n l'Ànábì sọ pé kí n má lọ kó sínú ẹni tí ó sọ ní tí Ànábì ò sọ. Pé wọ́n l'Ànábì sọ wípé iza nazala fikum Isa ibn Maryam wa imamukum minkum. Pé nígbà tí Isa ọmọ Maria bá sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ fún yín, tí ìmáàmù yín sì ń bẹ tó sì jẹ́ kan nínú yín minkum, bí ìgbà tó lọ ní laqad ja'akum rasulun min anfusikum. Ìyẹn fi hàn pé ìmáàmù tí wọ́n ń sọ ní àdìsù yẹn o yóò jẹ́ kan nínú àwọn mùsùlùmí ọmọlẹ́yìn Ànábì. Wọ́n ní ìmáàmù kún minkum yẹn, wọ́n ní ìmáàmù Mahdi ni wọ́n gbà lérò ń bẹ̀. Ṣùgbọ́n àdìsù yẹn tẹ̀síwájú wípé wọ́n máa ní ká Ànábì Ìsá kírun fún wa. Pé Ìsá ò wá sọ pé rárá o, aṣíwájú yìí ni kó kírun láti fi ṣàpọ́nlé àwọn ọmọlẹ́yìn Ànábì Muhammad. Nígbà táwọn oníṣẹ́rí ó tu wọ́n lẹ́ni tí wọ́n gbà lérò ń bẹ̀ yẹn ìmáàmù Mahdi ni ìmáàmù tó wà ní àárín wa. Àwọn ọ̀rọ̀ yìí wá pọ̀ lọ́ba ní tó lọ jàrá ṣé pọ́lọ̀ nìkan ló lè ṣe kí ni ló lè là wá mẹ́. Náà àdìsù kan tí wọ́n wá mú dání náà ní pé wọ́n ní Ànábì sọ wípé ìdára wọ́n l'Ànábì sọ wípé kéèyàn máa kọ́ ẹ̀kọ́ wọ́n l'Ànábì sọ wípé ìdára ayétumọ̀ ràyàtò sóòdù ẹ bá ti ránṣẹ́ àní El-Mahdi tí ń jẹ́ Mahdi. Àdìsù eléyìí ó wà lọ́dọ̀ àwọn Ahlus-Sunnah. Èyí tó tún wá burú jáì ní wípé wọ́n wá ní ràyàtò sóòdù yẹn ẹtù wá kàdí ẹtù ẹ wá gbádìí sọ eléyìí o. Wọ́n l'Ànábì sọ wípé yaqtulu inda kanzikum thalatha. Àwọn èèyàn mẹ́ta kan wọ́n máa jà níbi pẹpẹ ọ̀rọ̀ yìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni kulluhum ibnu Khalifa, ọmọ Khalifa ni wọ́n. Àdìsù kan tínú o.
ó ní summa la yasiru ila wahidin minhum pẹ́pẹ́ ọ̀rọ̀ yìí ò sì ní jámọ́ kankan lọ́wọ́ nù wọn. ẹ máa gbà ó summa tatil urayat asud lẹ́yìn lẹ́wàárí tí àwọn aráyàtú sùd yóò wáyọ min kibalil mashriq láti ọ̀gá ọ̀nà ibi tí òòrùn ti máa yọ wá fayaqtulunakum qatlan wọn wà máa pa yín pakúpa ibi tí wọ́n ní asáré lọ ṣe láti inna lillahi wọ́n ní fayaqtulunakum qatlan wọ́n máa pa yín ní pípatipa lam yaqtulu qawmun táwọn kan ò ṣe bẹ́ẹ̀ pààyàn rí àwọn ni wọ́n àwọn mùsùlùmí wọn bá o ẹni tá tí wọ́n lànà níbi nìkan lọ gbà fún ó ní summa dhakara shay'an la ahfazuhu wọ́n ní lẹ́yìn yẹn ànábì wá sọ nǹkan kan àmọ́ wọn ò há nǹkan náà sórí ó mì wípé ó ti gbàgbé faqala idha ra'aytumu ẹni tó ń sọ̀rọ̀ tó gbà yẹ pé ànábì sọ̀rọ̀ kẹ́ńbẹ́ ni ó àmọ́ wọn ò rántí ọ̀rọ̀ yẹn mọ́ ó wá tẹ̀síwájú pé ànábì sọ pé idha ra'aytumu tẹ́ ẹ bá ti wá rí bẹ́ẹ̀ fabay'u ẹ̀yà aṣàdéhùn pẹ̀lú ẹ̀kẹ́ gbà fún ẹni tí ń pa yín nípakúpa walau habwa ala thalij kódà wọn bá aṣọ yín mẹ́yìn yìí tó ní agbára ẹ jára yín gbà ẹ fún ní tí ó bá gbà fa innahu khalifatullahi al-mahdi tó rárólé ọlọ́run tí ń jẹ́ Mahdi nu ẹnìkan láti mọ̀tọ́lọ́ ń pè lárólé láyé tàbí yẹn méjì ó ní inna wa idh qulna lil malaikati inni ja'ilun fil ardi khalifa ádámù nìkan lọ́n pè ní khalifa ó tún wá pé Dáúdù ní pé ya Dáúdù inna ja'alnaka khalifatan fil ardi lẹ́yìn àwọn méjèèjì ọlọ́run ò tún pè ẹnìkan ní khalifa mọ́ ibi àwọn eléyìí tí wàá rí khalifa ọlọ́run khalifatullahi ni o kìí ṣàrólé ànábì o so wọn lá ànábì ní ẹni tí ó máa pa wáyìí wọn á tún wá sọ nínú sẹ́rí wàfà Ibn Kathir ló wá ṣàlàyé yìí o wọn ní wal muradu bil kanzil maskur in tí wọ́n gbà lérò pẹ̀lú kanṣu tí wọ́n ń sọ ńbẹ̀ yẹn kanṣul Kaaba òun ní pẹ́pẹ́ ọ̀rọ̀ Kaaba wọ́n máa jà nítorí kó lè bọ́ sí wọn lọ́wọ́ àwọn mẹ́ta nínú àwọn alárólé khilafa wọ́n wá jàjà yẹn títí ìgbà tí ayé ó fi dópin ayé wọ́n wá ní fàyà khurujul Mahdi ó wá jáde ọ̀nà ibi tí ó ti jáde wọ́n wá ní lamin sirdab Samara torí pé àwọn Ṣíà àwọn ti lọ ṣe ń jẹ àdìsí Khurasani yìí pé Samara ni ó ti wá sọ pé ilẹ̀ Samara ń bolo wà Baghdad lọ́hùn ló wà mọ́ Iran ìyẹn làwọn ti bí taba ń sọ̀rọ̀ Promised Land nísìn wọ́n máa ń sọ̀rọ̀ Palestine Samara dẹ̀ wà ní Iraq ní Baghdad lọ́hùn ká lè mọ̀ yí pé ayé ń dojú tẹ̀rù kọ́lọ́nkó làwọn ń bẹ̀ mo kàn sáré mú yẹn wá di pé ànábì ni wọ́n máa pa wá nípa tí ìran kan ò pààyàn bẹ́ẹ̀ rí ànábì wá níbi tí wọ́n ti ń pa wá hùn pé ká sáré lọ bẹ̀ kọ́lé inna lillahi wa inna ilayhi raji'un àdìsù yẹn lálàáfíà o lọ́dọ̀ àwọn àfáà wa o àdìsù yẹn ó lálàáfíà lọ́dọ̀ wọn o tí wọ́n gbà ìpè qala al-hakim hadha hadithun sahih pé àdìsù yẹn ó ṣe kíní o ó lálàáfíà ẹ̀rí pé wọ́n kàn gé àdìsù yẹn ní pé idha ra'aytum àdìsù yẹn eléyìí ní ń bẹ lókè rẹ̀ àdìsù yẹn wà bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn alùsùnà lọ́dọ̀ àwọn ṣíà ìntàwọn nígbàgbọ́ sí ni pé anil muntazar la yazalu mawjudan ala qayd al-hayat pé ìgbàgbọ́ tí wọ́n ní pé ẹni yẹn ti wáyé rí kò kú ó sì lọ́ọ́ fara pamọ́ síbì kan ìtìkọ́ọ̀dù yìí ìtìkọ́ọ̀dù àwọn Májúsí ni báwo ló ṣe wá jẹ́ tiwọn nítorí ká máa béèrè nìyẹn Khurasani làdísì yẹn sọ àwọn ti yí tọ̀dọ̀ wọn sí Samara pé Samara ni yóò ti wá kó lè jẹ́ pọ́dọ̀ tàwọn gẹ́gẹ́ l'Ànábì ń darí ọ̀rọ̀ yẹn sí kí wá ló dá wàhálà yìí lẹ̀ náà ni wípé ẹni táwọn sì ń retí lọ́dọ̀ wọn náà ni pé
Al-Hasan ibn Ali al-Askari làwọn gbà. Àwọn alùsùnà gbà pé ẹni tí ó jẹ́ Mahdi yẹn Muhammadu bun Abdullah. Wọ́n lá Ànábì sọ pé yuwati'u ismuhu ismi, orúkọ rẹ̀ ó ṣe déédéé pẹ̀lú orúkọ mi, yóò máa jẹ́ Muhammad, yóò bàbá rẹ̀ ó tún máa jẹ́ Abdullahi, tó fi mọ̀ pé ìrònú lásán ni. Àwọn ti bí ní rárá o. Ànábì sọ fáwọn wípé Hasan ọmọ Ali al-Askari ni. Wọ́n sì bí ìgbà tí wọ́n bí ó lọ ayé kò sì kú, ó sì lọ́ọ́ fara pamọ́ síbì kan. Ṣùgbọ́n ó ṣe déédéé wípé lẹ́yìn tí wọ́n pa Jésù wá lọ òkè, ó wá fara pamọ́ síbẹ̀, yóò wá padà wá ní ìkángun gbà. Ṣé rí pé kò yàtọ̀ síra wọn? Kẹ́lẹ̀ mọ́ bí àwọn mùsùlùmí ṣe ń píkì ìrònú káàkiri nínú àwọn ibi àwọn ẹ̀sìn àgbékalẹ̀ pẹ̀lú ìrònú. So ìyẹn lọ bẹ́ẹ̀. Kí ló sì fà tó fi rí bẹ́ẹ̀ ni pé Al-Qur'an, ìwé tí wọ́n kójọ lójú ayé Ànábì ni. Ẹ rí i pé ìgbàgbọ́ wa tẹ́lẹ̀ ni pé lẹ́yìn tá Ànábì kú, rárá o, ojú ayé Ànábì ni wọ́n ṣe kójọ. Àmọ́ díìsù wọ́n rí kójọ lójú ayé Ànábì torí Ànábì ò tiẹ̀ fàyè gbà. Àmọ́ Ànábì ti wá lọ, ọ̀nà ti jìn, làwọn yẹn wá ń kójọ ni wọ́n ń sọ̀rọ̀. Àwọn tí wọ́n fẹ́ gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ gan, èmi ò sí láyé mọ́. Kódà àwọn tí wọ́n tún bá àwọn tí wọ́n fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wọn, èmi gan ò sí láyé mọ́. Ló fi ń jásí pé ìwé tó súnmọ́ sámẹ̀ ní Ànábì Muhammad jù, òun náà ni Kitabu al-Mahta tó jẹ́ ti Imam Maliki. Ẹ rí i pé Imam Maliki wọ́n ṣe ìgbìyànjú kan, ó rí i pé lẹ́yìn 100 ọdún sẹ́yìn gbogbo àdìsí ayédọ́dọ̀ Imam Maliki lẹ́ni tí lẹ́yìn máa yí ní ìsìn 106 àdìsù ni. Bàbá kọ́ àdìsù tó pọ̀ jọ, bàbá wa ń yẹ̀wò lọ́dọọdún, ìwà ń yọ kò lálàáfíà ló fi wá yọ ọ́ kù di 106 tọ́lọ̀ ń fi ní kọ́lọ́jọ́ dé. Làwọn afáàfin gbà yí pé ó ṣeé ṣe tí Imam Maliki ò bá kú kó sì tún máa yọ ọ́ lọ kó mọ́kù kan. Ìyẹn fi hàn yí pé Al-Qur'an òun ní ìwé Islam tí gbogbo wa bùkátà. Gbogbo òwe tí o bá ti wá lè kún ọ̀rọ̀ yẹn lọ́wọ́, á ti mọ̀ pé kò lè jọ́rọ̀ Ọlọ́run, kò sì lè jẹ́ ọ̀rọ̀ àná Muhammad. Àdìsí tá a wá ṣàjọ tí wọ́n ń jásí pé lẹ́yìn bí 100 ọdún mẹ́ta sẹ́yìn tá Ànábì ò sí mọ́, làwa ń ṣàjọ láìṣe wá ń gbà yí pé ẹnìkan mú 600, yàgò 600 lá ní bàbá mú wá. Èyí tí wọ́n gbà pé 600 tó kù yẹn àwọn orí pa tó ní ìsinádùn ní o, tó jásí pé kò sọ̀rọ̀ Mahdi ń bẹ̀ rárá. Mọ́ àtàbí Imam Maliki látòkè délẹ̀ kò sí ọ̀rọ̀ Mahdi ń bẹ̀. So bí ìgbà tí wọ́n ń lọ àwọn àdìsù ń pọ̀, àwọn àkídà náà bẹ̀rẹ̀ sí ní wáyé, kó wá náà ń gbé ònú tiẹ̀ dé, oníkálukú náà ń wí tiẹ̀, Ànábì sọgbà, Ànábì sọ̀wọ́. Ló fi wá jásí pé tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn Yahudi, wọ́n ò lẹ́ni tí wọ́n ń retí. Tẹ́ ẹ bá dọ́dọ̀ àwọn Nasara, àwọn náà lẹ́ni tí wọ́n ń retí. Lọ́dọ̀ àwọn Yahudi nísìn, àwọn bàbàrà, àwọn tí wọ́n gbàbàrà ọjọ́ Sátidé lọ́dọ̀ tiwọn, ìyí táwọn gbà ní pé Al-Mahdi alladhi nad'u ilayhi huwa al-Masih alladhi tantadhirunahu. Wọ́n gbà pé Mẹ̀sáyà làwọn ń retí. Ńgbà Jésù dé, wọ́n ní kèso pé nítorí pé májẹ̀mú táwọn rí nínú òwe kò ṣe déédéé tí àwọn rí lára ẹ̀. Lọ́dọ̀ àwọn Nasara, àwọn gbà yí pé Al-Mahdi alladhi nad'u ilayhi huwa al-Faraklet. Àwọn gbà pé Faraklet ni. Ìyẹn l'Ànábì Ìsá sọ àsọkalẹ̀ rẹ̀ lẹ̀ fáwọn. Eléyìí ń bẹ nínú tírà tá a pè ní Tathbitu Nubuwwa, èyí tí àfáà wa tí mo dárúkọ wọn ní ọ̀sẹ̀ tó kọjá. Tá bá sọ̀rọ̀ Al-Mahdi, àtijọ́ mọ̀ pé kò sí ní tó jọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an, nínú àdìsù láti rí. Ẹnu àwọn àfọwọ́ kò sórí ẹ̀. Àwọn àfáà wa yapa ẹnu lórí Mahdi. Àwọn kan gbà al-munkirun, àwọn kan takò pé kò sí ní tí ń jẹ́ bẹ́ẹ̀. Wal-mukadhibun, àtàwọn tí wọ́n pè Mahdi yẹn nírọ́,
jáde Mahdi tẹ ló ń bọ̀ ní irọ́ ni. wa yu'minuna annahu la mahdiyan yaz'ar àwọn yẹn gbà pé Mahdi kankan ò ní wá ghayra nabiyillah Isa yàtọ̀ sí anabi Isa alayhi salam tí ń jẹ́ anabi Ọlọ́run èyí táwọn mú dání nù. kí wàá la àdísù táwọn mú wá mẹ́ àdísù tí wọ́n mú wá rèé o wọ́n ní la Mahdi illa Isa wala Isa illa Mahdi pé kò sí Mahdi kan tó yàtọ̀ sí anabi Isa bẹ́ẹ̀ náà ni ò sí Isa kan tó yàtọ̀ sí Mahdi. gbogbo àwọn tó wá fẹ́ pera wọn ní Mahdi yẹn nǹkan ẹyọkan yẹn náà ń kílèmù. Mahdi Jẹ̀bú-Òde ìdí ń kílèmù nu, Mahdi India ìdí ń kílèmù nu, Mahdi Sudan ìdí ń kílèmù nu. èyí tẹ́ ẹ wá nígbàgbọ́ pé Mahdi ń bọ̀ èyí ṣe tẹ́ ẹ lọ gbà fún Mahdi Jẹ̀bú-Òde ńgbà òde. èyí tẹ́ ẹ gbà pé Mahdi ń bọ̀ èyí ṣe tẹ́ ẹ tẹ̀lé Mahdi Sudan. èyí tẹ́ ẹ gbà pé Mahdi ń bọ̀ èyí ṣe tẹ́ ẹ tẹ̀lé Mahdi Indian. torí pé èyí tó wá láti India ni òun ti bá Khurasan lọ. torí pé India náà ní í ṣe pẹ̀lú Khurasan. ó yẹ kẹ́ ẹ báyẹn lọ. ẹ wá rí kankan ẹ sì ń retí pé nǹkan yẹn náà ṣe kí ni ó yìí ń bọ̀. àwọn àfáà tí wọ́n wá tako pé Mahdi òní tí wọ́n ta pé kò sí ti ń jẹ́ Mahdi kò ní wá kankan. nínú wọn ni Abdulrahman bin Khaldun tí wọ́n kọ tírà yìí. àfáà tá à ń sọ yìí lára àwọn àfáà tí wọ́n lò gbà ní wọ́n kú ní 808 al-Hijri. ìyẹn fi hàn pé àsìkò wọn ó súnmọ́ àsìkò ẹ̀rà gbogbo orú àwọn Ibn Kathir, Ibn al-Qayyim, Ibn Taymiyyah. àsìkò wọn ó kíríjì mọ́ra púpọ̀. so nínú tírà tí wọ́n yẹ àwọn gbà yí pé kama ra'aytu àwọn hadith ni o kama ra'aytu gẹ́gẹ́ bí èmi ti rí lam yukhlis minha min an-naqd al-qalil lam yukhlis minha min an-naqd illa al-qalil. wọ́n láwọn hadith yẹn ò mórí bọ́ níbi ká ṣẹ́ níyẹn pé níbi ká mọ̀ ìgbà àwọn ọ̀rọ̀ yóò fẹsẹ̀ nílẹ̀ àyàfi àwọn kínkín báyìí ni ó wà nù muqaddima wọn. lára àwọn àfáà tí wọ́n gbà pé kò sí ti ń jẹ́ Mahdi kankan ní Muhammad Rashid Rida àfáà sunna ni. gbọ́ mi ní ìsìn Rashid Rida àwọn gbà yí pé wa amma at-ta'arud في أحاديث المهدي أقوى وأذعر والجمع بين الروايات في آثر والمنكرون لا أذعر. أفاجئكم يقول أما التعارض أني يقول قبة táwọn àdísù tó wá lórí Mahdi àwọn ọ̀rọ̀ tó wá lérí ẹ̀ tí wọ́n ń kọlura wọn tí àwọn ọ̀rọ̀ yẹn gan ń takora wọn àfáàní aqwa wa azhar ó ti lágbára púpọ̀ jù ó sì fojú hàn àfáàní wal jam'u bayna ar-riwayati fi a'sarun àfáàní àti pawọ́pọ̀ káwá kan báyìí wọn pé ṣé ó lè lọ àfààní asar ó ṣòro láti mọ ní ẹ bóyá ká dọ́gbọ́n sí tá a bá wo àdísù yẹn ká ní wọn àtakora wọn àfààní wal munkiruna laha azhar kódà àwọn tí wọ́n sì takò àwọn àdísù yẹn azhar àwọn tí wọ́n fojú wọn tí wọ́n pọ̀ ní àfààní walidhalika ìdí nìyẹn lam ya'tadda shaykhani al-Bukhari wa Muslim bi riwayatiha fi sahihayhima wọ́n ní ìdí nìyẹn tí Imam Bukhari àti Muslim tí wọ́n fi mẹ́nu bà á nínú àdísù wọn torí àwọn náà mọ̀ pé kò sọ̀rọ̀ lórí ti ń jẹ́ ọ̀rọ̀ Mahdi bíi tíhùn kó máa kọ́lọ̀ kó síjú àánú wa kó ràn wá lọ. eléyìí náà àfa yẹn jẹ́ kó yé wa bẹ́ẹ̀ wọ́n wá ní waqad da'afa kathirun min a'immatil muslimin ahadith al-Mahdi wọ́n lọ́pọ̀ àwọn àfa Islam ni wọ́n ti da'afa àwọn àdísù Mahdi yẹn ni wọ́n gbàgbá ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ nílẹ̀ ni ká lọ ka ilé inú tafsiru al-Manar torí ẹlòmíín bí ó ya wèrè dé kò sí tó kàn pẹ̀lẹ́ rí ṣẹ̀rí fatia tẹ́ fi pé kẹ́sùrọ̀ yẹn tẹ́ fi mọ̀ pé eléyìí ò tiẹ̀ nílà káàyè wèrè gidi lélẹ́yìí alọ́rọ̀ ń fúnra ẹ̀ gan ó ń sọ̀rọ̀ àwọn sàábà gan kì í ṣe gbọ́dọ̀ ló sọ pé Suratul Mu'minun o àwọn onínáwó gbà yìí pé ó yẹ kó jẹ́ Suratul Mu'minun àmọ́ àwọn sọ pé Suratul Mu'minun
sì wá bó ṣe lè lọ bẹ́ẹ̀ wọ́n wẹ̀rí fún ẹnìkan pé fatia ó yẹ kó pé kẹsùrọ̀ ni wọ́n wá rán yóò wá fẹ̀rí ilẹ̀ yóò wá máa rán yín láti gbé attention àwọn èèyàn kúrò níbi ọ̀rọ̀ yẹn bí a ṣẹni tó ń fi fatia pé kẹsùrọ̀ ṣé yẹn láti tẹ́tí sí. so kọ́lọ̀ ń kó la wa ó wà ní tafsirul Munar tábàlọ́ ka volume 9 afọwà Muhammad Amin àwọn náà sọnù tíra àwọn tí wọ́n pè ní duhal Islam tó bá lọ ka volume 3 pé hadithul Mahdi hadha hadithun kharafa ṣùgbọ́n hadith tó sọ ń pa Mahdi yẹn o hadithun kharafa ni mythology ni àwọn ọ̀rọ̀ ronú táwọn kan ṣàgbékalẹ̀ tí wọ́n rọ kalẹ̀ kọ́ni tarattaba alayhi nata'ijun khatira fi ayatil muslimin torí pé ó ti bí àwọn àbájáde tí ò dá sínú ìṣẹ̀mí ayé àwọn mùsùlùmí ọ̀rọ̀ Mahdi ni lára àwọn àfáà tí wọ́n tako ọ̀rọ̀ Mahdi ṣé wọ́n ní àwọn Jamiu Adégúnwà pẹ̀lú àwọn afẹ́ àwọn ni wọ́n tako Islam wọ́n ní ọ̀tá Islam ni wọ́n ìdí ọmọ wínú so àwọn àfáà yìí wò sí nílẹ̀ pé wọ́n ní ọ̀tá Islam àfáà wa ní wa minhum al-ustaz Abdurrahman Abdullatif fi ta'liqihi ala tuhfat al-ahwadhi li sharh jami' at-Tirmidhi kó lè mọ̀ páwọn tá à ń darúkọ yìí àfáà sunna ni wọ́n àfáà wa Abdul Wahhab Abdullatif nínú tàlíkù wọn lórí tírà tí wọ́n ń pè ní tuhfatul ahwadhi tó ń jẹ́ sharh jami' at-Tirmidhi nínú volume 6 àwọn náà jẹ́ kó yé wa pé yara al-kathirun min al-ulama anna kulla ma wulida fi ahadith al-Mahdi innama iya mawdi'u ash-shaqq wa annaha la tasihhu an an-nabiy sallallahu alayhi wa sallam wa innama hiya min wada'i ash-shi'a dafa sọnù afa sọ fún wa wípé yara al-kathirun ọ̀pọ̀ nínú àwọn onímọ̀ ni wọ́n rí pé anna kulla ma wulida fi ahadith al-Mahdi pé gbogbo táwọn èèyàn gbà wá nínú àwọn ọ̀rọ̀ tá a fi ń sọ̀rọ̀ Mahdi innama iya mawdi'u shaqqi àwọn ọ̀rọ̀ tó jásí pé ẹ máa mọ̀ pé ọ̀rọ̀ tí a máa ṣe iyèméjì lé lórí ni pé ṣé lè rí bẹ́ẹ̀ ṣé lè rí bẹ́ẹ̀ torí pé kí ni wa annaha la tasihhu ani nabi torí àwọn nǹkan tí ọ̀rọ̀ tí ò lálàáfíà látọ̀dọ̀ Ànábì Muhammad àfáàní wa innama iya min wada'i shi'a nínú àgbélẹ̀rọ àwọn Ṣíà ni àfáà wa ló sọ bẹ́ẹ̀ kìí ṣe mi mú wí bẹ́ẹ̀ ẹni tí ń sọ̀rọ̀ yìí àfáà súnnà ni o pé nínú àgbékalẹ̀ àárọ̀ ẹ̀gbọ́n arúgbó àṣìdára fún wọn Dr. Tìmẹ́yìn wọn á ní nínú àrọ́bà ànábì ṣé ẹ wọ́n Yorùbá yẹn ọlọ́run kó bá mi ṣàlékún dáadáa fún ọ ọ̀rọ̀ yẹn kì í sábà tètè yé mi wọ́n á ní nínú àrọ́bà Ànábì Muhammad torí pé a bá pé àwọn èèyàn wọ́n sọ kalẹ̀ fún apá nẹ́bì ló wí èyí tá a lè ṣe iyèméjì sílẹ̀ Al-Qur'an. ní tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí nù bí akil hayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm